Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, mo kí yín níbikíbi tí ẹ wà. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa báyé ṣe ń lọ. Báyé ṣe ń lọ kò yé wa mọ́, báyé ṣe ń lọ kò yé wa tó, báyé ṣe ń lọ kò yé wa sí. Ẹ̀yin tèmi, orí ètò náà láyé wa báyé ṣe ń lọ, báyé ṣe ń lọ kò yé wa mọ́. Ẹ̀yin tèmi, a mà tún ti dé lówùrọ̀ yìí o, a ti dé bá ṣe ń dé lórí ètò báyé ṣe ń lọ. Ẹ̀yin èèyàn, báyé ṣe ń lọ kò yé wa mọ́ o, báyé ṣe ń lọ kò yé wa sí àtọ́ ni. Ṣé tiẹ̀ wá rí ní orí social media yìí? Báyé ṣe ń lọ kò tiẹ̀ yé wa àtọ́. Àwọn èèyàn wọ́n ti wá rí social media bí opportunity láti ṣe nǹkan tó wù wọ́n. Nípa orin kan tí King Dr. Saheed Òṣùpá tó kọ ní ibi pàtí Lálùdé. Òṣùpá ní jíjí tí mo jí ifá mi mò ń kí, mi ò mòrìṣà tójú fá òun làjí kí, tèmi ṣá ni pé káyé tèmi ó dáa. Jíjí tí mo jí o ifá mi mò ń kí, mi ò mòrìṣà tójú fá òun làjí kí, tèmi ṣá ni pé káyé tèmi ó dáa. Ó wá ní pé ṣé torí bá ń fọ́ òun, ṣé kò ní lògùn ẹ̀fọ́rí ni? Àbí tinú bá ń run, ṣé kò ní lo ògùn inú rírun ni? Ẹ̀yin mùsùlùmí alákatakítí kan, ẹ wá ti gbé, ẹ ti mú máa ẹ sọ́wọ́, ẹ ti ń sọ̀rọ̀ anyhow. Ó tiẹ̀ tó ọ̀bọ̀bọ̀ ọmọ àlè àáfàá kan báyìí. Mi ò fẹ́ promote ẹ, mi ò ní ìdí ẹ, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ẹ, mi ò ní orúkọ ẹ, ọ̀rọ̀ ẹ ló kàn jẹ mọ́ ọ̀rọ̀ kí o tó yẹ kí n sọ. Ìwọ tó ń bú Òṣùpá pé Òṣùpá ń ṣe gbá Òṣùpá ṣàwo. Ṣé bá rí bí ìwọ náà bó ṣe ń kífá, bó tiẹ̀ kí ní ọ̀nà tó yẹ, but a rí ó kífá náà. Ṣé bá fà lẹ pera yín? Sàkámọ̀njẹ́ ni yín, Sàkámọ̀njẹ́ lẹ́yìn àfáà yìí. Most of all these alphas, they are fake. Okay, nísìnyí gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń sọ nípa Òṣùpá yìí nísìnyí, táwọn oníṣẹ̀ṣe náà tó bá ráyè tí táwọn náà ń jáde fún yín, a tún wá di gbàsgbòs. Ẹ máa mú orúkọ Òṣùpá sọ́wọ́, dé Òṣùpá ló dá ìjálẹ̀. Níwà bọ̀bọ́ orin tó kọ oyè, ó dẹ̀ yé many people tá ń gbọ́ orin ẹ̀. Ṣé kẹ máa parọ́ ló dáa ni? Ó sọ fún yín, ó ló ń lóògùn. Yes. Ṣé ẹ fẹ́ kí gbogbo èèyàn ju ẹ̀yin àfá olórí ibú yìí, ẹ̀yin àfá òṣì tó jẹ́ pé ẹ̀kan tí ẹ fẹ́ bá ayé jẹ́ yìí? Ṣoré yìí Saheed Shittu náà, mi ò blame yẹn náà because ìyẹn ó máa lé ní. Yes, Saheed Shittu and co àti ó tẹ̀ wá dùn mí fún lady kan báyìí tó náà tiẹ̀ lọ jáde tó náà ń sọ̀rọ̀. Ṣọ́ṣépè fẹ́ yin Muslim of nowadays ní. Tó ẹ pé yín ò mọ̀ ogun lọ láyé yín. Ẹ ti fẹ́ fi ọ̀rọ̀ tó Òṣùpá sọ nísìn, ẹ tún ti fẹ́ fi enter àwọn ẹlẹ́sìn ìbílẹ̀. Bẹ́ẹ̀ àwọn yẹn dẹ̀ ni wọ́n gbà fún yín. Ẹ wo bọ́n ṣe ń tú àṣírí Muhammadu yín, ẹ wo bọ́n ṣe ń tú gbogbo àṣírí yín síta. Ẹ ti ń lọ fa wèrè lọ́yàn. Òṣùpá tẹ̀dẹ̀ ń bá wí ní kò rí ti ń rò. Orin tó kọ tí ò bá ṣe pé ẹ̀yin gan òpònú ni púpọ̀ yín òpònú. Kí ni orin tí màá ẹ kọ tó di awuyewuye ń sìn tẹ́ tún ti ń fà lẹ́sẹ̀? Ẹ dẹ̀ mọ̀ pé Òṣùpá gan fúnra rẹ̀, mùsùlùmí ni o, mùsùlùmí bíi ti yín báyìí ni. Mẹ́kà yín tẹ́ ti lọ ń sọ̀kò, ẹjọ́ ń lọ ni. Umura yín tẹ́ ti lọ ń ṣàdúrà, ẹjọ́ ń lọ ni. Ìwọ tó ń sọ̀rọ̀ igan, ṣé wọ́n lọ sí umura rí débi tó fẹ́ lọ Mẹ́kà? Ó wá ń bú àwọn tó ń sọ òótọ́ ọ̀rọ̀. Òótọ́ ni mo rí pé bọ̀bọ́ yẹn sọ náà. Ó ló ń lóògùn. Ṣẹ́yìn ò lóògùn ni? Ẹ̀yin àfá, ẹ̀yin lẹ máa ń lọ orí eku, ẹ̀yin lẹ ń ra orí ẹyẹ, ẹ̀yin lẹ ń ra orí kìnìkan. Ókè ní táìmù àwẹ̀, ẹnìkan gbé program kan, ó ní wọ́n lọ sí ìsọ̀ àwọn eléwé ọmọ ní Bòdè ní Ìbàdàn. Wọ́n ní pé ó dá píropíro ni,
yes ó máa dáná àwẹ̀ ti ká gbogbo wọn lọ́wọ́ kó wọn ò ríṣẹ́ ṣe nínú àwẹ̀ because àwọn ló rọ ikú, àwọn ló rọ ẹyẹ, àwọn ló ra gbogbo ẹ̀ jù. Ẹ jọ gbogbo ojú tó ń wo ètò ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn mùsùlùmí alákatakítí yẹn tó jẹ́ pé wọn ò mọ̀ ju wàhálà lọ lórí ọ̀rọ̀ mùsùlùmí wọn tó ń gbé káàkiri. Àwa iná muslim ni wà náà, inú mùsùlùmí náà bí wá sí, kì í ṣe mùsùlùmí tó bí àwa sí yẹn òun lẹ́yìn perform lénìí, òṣì lẹ́ ń perform nínú muslim lénìí, òṣì gbà ẹ wá ń support fúlàní. Ẹ mọ̀ páyé yín ti bàjẹ́ ni ẹ̀yin mùsùlùmí alákatakítí yẹn, gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ lè fi dá ilẹ̀ Yorùbá rú. Yes, ẹ lè fi dá ilẹ̀ Yorùbá rú o. Ẹ jọ̀ọ́ bá mi pín ètò, ẹ jẹ́ kó lọ fà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé o dẹ̀ rí ìwọ tó bá wá fún mi ní comment section, tó bá sọ rere máa bá ẹ, tó bá sọ bad ó ti jẹ́ tiẹ̀, ó ti jẹ́ ìwọ àtàwọn ọmọ ẹ. Àní rí jù báyìí lọ, ó dìgbà.